Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ wá fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Fún àǹfààní ẹni tí ò bá mọ ẹni tó ń sọ̀rọ̀, tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ń gbọ́ fídíò Aláàfin Ìṣẹ̀ǹbáyé TV òun lélẹ́yìí. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ fún àwọn èèyàn wípé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rìnrìn ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Ògúnná gbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì ti ń dátọ́ lẹ́nu ìpín tó bá di ọ̀rọ̀ àṣà ìbílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ọ̀rọ̀ tèwétegbò. President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture AATC. Ẹgbẹ́ tí mo dárúkọ yìí, nítorí ẹgbẹ́ náà lèmi ṣe máa ń ṣe àwọn fídíò tí mò ń ṣe. Kì í ṣe nítorí àìníṣẹ́. Bẹ́ẹ̀ sì ni Dr. Lékan Sàlámì ó yàtọ̀ sí àwọn babaláwo social media. Oníṣègùn ni Dr. Lékan Sàlámì tó sì máa ń busy gan. Kì í ṣe tàìníṣẹ́ òun làwọn fídíòs tá à ń ṣe, àbí torí viewers, àbí torí YouTube. Ntí kálukú tó ṣe ń ṣe gbogbo nǹkan ẹ̀ ó yàtọ̀ síra wọn. Ní ta ṣe ń ṣe fídíò yìí, nǹkan ẹyọ kan ṣoṣo náà ni. Nǹkan náà ni láti polówó ẹgbẹ́ tí mo dárúkọ yìí, AATC. Ntí ẹgbẹ́ náà wà fún òun ni gbogbo àwọn social media tá bá ṣe àkíyèsí, a rí pé àwọn nǹkan ìbílẹ̀ ó ti kún orí social media. Bá ṣe ń rí àwọn babaláwo oríṣiríṣi lórí social media, bẹ́ẹ̀ ni à ń rí àwọn ọmọ Yahoo náà tán di babaláwo oríṣiríṣi ló kún orí social media. Inú àwọn èèyàn àti ẹ̀ máa dùn pé àwọn nǹkan tí àwọn baba ńlá wa tán fi ń ṣakọ, tán ń gbé pamọ́ láyé àtijọ́, òun náà ló ti wá di orí social media tí à ń rí lọ́fẹ̀ẹ́ lófò yìí. Òótọ́ ni bó ṣe rí náà nìyẹn, ṣùgbọ́n àwọn baba wa tán ń gbé àwọn kinní ìpamọ́, àwọn náà ò gọ̀, wọn mọ̀ ń tán ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo social media tẹ́ ń rí oníjìbìtì ló pọ̀ jù. Tá bá ń sọ̀rọ̀ babaláwo social media, kí ni à ń sọ nípa babaláwo social media? Àwọn kan wà tó ṣe pé ẹgbẹ́ tó ń ṣe náà ń polówó lórí social media, ó wá ṣe é ṣe kó jẹ́ ẹgbẹ́ ewé àtegbò. Irú àwọn yẹn kì í ṣe babaláwo social media. Babaláwo tó wá polówó ní orí social media, tó wá polówó ẹgbẹ́ àbí tó wá polówó company ni ẹ̀, àwọn yẹn ni babaláwo tó wá polówó ní orí social media. Ṣùgbọ́n àwọn kan wà, wọn kì í ṣe babaláwo, wọn kì í ṣàfà, wọn kì í ṣe wòlíì, kódà wọn kì í ṣe oníṣègùn. Ìmí inú wọn náà ò dátàrí mọ̀. Wọ́n kún orí social media. Tán bá ti rí ìwé tán kọ ògùn ìbílẹ̀ sí, wọ́n á bọ́ sórí social media, wọ́n á máa sọ fáwọn èèyàn. Ẹ sì mọ̀ pé àwọn èèyàn náà wọ́n fẹ́ràn àwùf. Àté tó máa ṣiṣẹ́ àti èyí tí ò ní ṣiṣẹ́, àwọn èèyàn ti kọ sínú ìwé bámú. Èyí ló wá jẹ́ ká rò pé ṣé bí ó ṣe fẹ́ máa lọ náà rè. Irú àwọn nǹkan tán ti kọ sínú ìwé àti irọ́ àtòótọ́ yìí, ṣé ń táwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tán fẹ́ jogún bá náà rè. Tọmọ náà bá jogún ìwé, inú ẹ̀ máa dùn pé ìwé bàbá bàbá mi ni, kò ní mọ̀ pé rándanràndan ni bàbá bàbá òun ló kọ sínú ìwé. Torí ẹni tó bá ti bọ́ sórí social media tó ṣà ń kọ gbogbo ògùn tó ń dárúkọ lórí social media tó ṣà ń kọ sínú ìwé ṣáá ni, rándanràndan lẹni yẹn ń kọ. Èèyàn máa ń sẹ̀lẹ́tì àwọn èèyàn tó bá rí pé wọ́n nímọ̀ nípa ohun tó ń sọ lèèyàn máa ń tẹ̀lé. Àwọn ògùn kan wà tó ṣe pé kéèyàn kó 10 million naira dání kó máa wá kiri, ó ṣeé ṣe kó má rí. Àwọn ògùn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ babaláwo gan wọn ò ní lọ́wọ́. Ọmọ Yahoo tó ti lé òyìnbó tí ò rówó àwọn òyìnbó gbà, á wá lọ gbéwèé kan, á ní ẹ jẹ́ n fún yín lógún àfẹ́ẹ̀rí. Tẹ́ bá ṣe àkíyèsí, ẹ rí pé ògùn àfẹ́ẹ̀rí, ẹ rí pé kò common. Tẹ́ bá wo program tí bàbá ọba Solomon tó ṣe láìpẹ́ yìí, ẹ rí pé òun náà sọ ògùn àfẹ́ẹ̀rí kò sí iye tóun ò lè fi ṣe. Lábẹ́ kọ́mẹ̀ntì ẹ rí pé àwọn kan sọ pé ó wà, eégún ti disappear lójú mi rí, ẹnìkan náà sọ bẹ́ẹ̀. Èmi ò sọ pé eégún ò disappear. Ṣùgbọ́n bí ọba Solomon ṣe sọ yẹn, kò lè rí láíláí, kò lè rí. Kì í ṣe pé kò sí, kò lè rí ni, torí òun ò ní súnmọ́ bí tó ti máa rí. Àwọn aláfẹ́fẹ́ yẹ̀yẹ̀ bíi tiẹ̀ lòun máa súnmọ́.
àwọn ibì kan wà tí àwọn àṣírí yẹn tó sá pamọ́ sí. Irú ẹni tó bá nírú àṣírí yẹn lọ́wọ́ ẹ̀ ní gbọ́ lẹ́nu ẹ̀ ní rí kó máa sọ. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn náà nírú àwọn àṣírí bẹ́ẹ̀ yẹn lọ́wọ́. Ṣùgbọ́n Ọba Solomon náà kò ní rìn súnmọ́ àwọn yẹn torí popularity tó ń gan wá. So àwọn tó máa dé ṣàkì tó máa dé gbogbo ẹ̀ mápá àwọn lòun náà máa súnmọ́. So tó bá wá tí ò rí a máa ní oògùn yẹn àfẹ́rí yẹn kò sí láyé mọ́. Bẹ́ẹ̀ sì ni ó wà tó ń jẹ́ dáadáa, ṣùgbọ́n kéèyàn mówó dání kò lè rí. Ìdí ni pé a kì í rìn sí ibi tá ti lè rí àwọn nǹkan báyìí. Láti ìgbà tá ti ń polówó ẹgbẹ́ AATC ọ̀pọ̀lọpọ̀ náà ló ń gbọ́. A kàn wò báyìí ni pé ìgbà tí Dr. Lekan Salami tó ń polówó ẹ̀ kì í ṣe páṣọ Ogun ló wọ̀ continue bẹ́ẹ̀ tí jìbìtì bá ti lù ẹ́ bí ẹ̀mẹ́ta ara ẹ̀ á balẹ̀. Ẹgbẹ́ tí à ń dárúkọ yìí torí àwọn oníjìbìtì la ṣe dá ẹgbẹ́ náà sílẹ̀ ipe táwọn èèyàn máa fi máa kó sọ́wọ́ jìbìtì lọ́tùn jìbìtì lósì. Ẹ jẹ́ ká kóra wa jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́. Àwa rẹ́gísítà ẹgbẹ́ náà ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ní bí ọdún 3 sẹ́yìn. Ẹgbẹ́ náà àti gbé kalẹ̀ láti bí ọdún 7 sẹ́yìn. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Ìlànà ìṣègùn ìbílẹ̀ òun ni orúkọ ẹgbẹ́ náà ní orí Facebook nígbà tá a kọ́kọ́ dá sílẹ̀. Ìta máa ń ṣe nínú ẹgbẹ́ náà ni pé kí ni ìwọ mọ̀ nípa ògùn ìbílẹ̀, ìwọ fílẹ̀ nínú ẹgbẹ́, kí lẹ́lòmíì náà mọ̀ nínú ẹgbẹ́ nínú ògùn ìbílẹ̀ kó náà fi sílẹ̀ nínú ẹgbẹ́. Àwa jọ máa jẹ àǹfààní ara wa. Nǹkan tí ẹgbẹ́ náà wà fún nìyẹn. Kò wá sẹ́nì kankan tí ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà tó bá ti jẹ́ ọmọ Yorùbá tó sì lè ka Yorùbá tó lè sọ Yorùbá ó ti parí. Tí ìwọ náà sì lè kọ Yorùbá sílẹ̀ tí wọ́n lè fi ògùn kan sílẹ̀ kó kọ ìbéèrè tó bá ní lórí ẹ̀ kó sì yéèyàn ó ti parí. Ibi tẹ wá wà kò ní kankan ṣe pẹ̀lú ẹgbẹ́ náà. Ibikíbi tí ẹ bá wà tí WhatsApp bá ti débẹ̀ ẹ̀yin náà ẹ lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ẹlòmíràn máa wò bóyá owó ńlá kan náà máa ní ọmú wá. Rárá 2,500 naira owó biskit òun ni owó registration. Owó ID card 2,500 naira ó jẹ́ 5,000 naira owó recharge card. Ìdí tí a fi jẹ́ kó jẹ́ owó kékeré ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti réyàn lórí social media ó ti gbà pé onírọ́ ni nǹkan fẹ́ jẹ náà ń wá. Ìdí rèé táwa fi ṣe lówó kékeré pé ó dáa á lè rọrùn fún ẹ láti darapọ̀ ìwọ náà lè rí pé kì í ṣe rọ́. Ẹgbẹ́ táwa ń sọ yìí kì í wá ń ṣe ẹgbẹ́ orí social media. Nítòótọ́ a ní WhatsApp group tó yẹ pé ẹni tó bá ti register lẹ́sẹ̀kẹsẹ̀ la máa add wọn mọ́ WhatsApp group wa. Ṣùgbọ́n kì í ṣe ẹgbẹ́ orí social media. A máa ń gbé ìdánilẹ́kọ̀ọ́ káàkiri lójúkorojú. A máa ń gbé lọ sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Tí ọdún yìí a fẹ́ bẹ̀rẹ̀ ní January 27 yìí. Ìlú Ìbàdàn òun sì ni a ti fẹ́ bẹ̀rẹ̀. Ìwọ náà tó bá fẹ́ bá wa kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ àti pàtẹ ìṣègùn náà. Àwọn ògùn tá ti ṣe sílẹ̀ tó ń jẹ́ dáadáa a kó wá síbẹ̀. Àwọn ògùn tó ṣe é dánwò a kó wá síbẹ̀ tí ìwọ náà rí lójúkorojú. Tí ìwọ náà bá fẹ́ kópa nínú program yìí ẹ gbìyànjú tó bá di January 27 oṣù táwa yìí 2024 yìí. Ìwọ náà wọ mọ́tò títí dé ìlú Ìbàdàn. Tá bá ti dé Ìwó road ká bọ́lẹ̀ ní Ìwó road ká wá gbọ́kadà iwájú Tantalizer tó wà ní Ìwó road yẹn ibẹ̀ ni ká ti gbọ́kadà ká sọ fún wọn pé à ń lọ sí Mánàtán. Tá bá ti dé Mánàtán ẹ wá jẹ́ ká gbé ọ̀kadà míì ká sọ fún wọn pé ọ̀kadà Àdọ́gba ká wá sọ fún wọn pé Arise and Shine láti fẹ́ bọ́lẹ̀. Tẹ́ bá ti bọ́lẹ̀ ní Arise and Shine ẹ béèrè ilé aláṣẹ ìtòsí Arise and Shine ni. Tó bá ṣe pé àti béèrè wá jẹ́ ṣòro yín ẹ̀yin pé nọ́mbà Dr. Lekan Salami 08028565188. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn á máa mẹ́sẹ̀jì mi á ní mo fẹ́ ká mọ́ra wa jù báyìí lọ. Program ni mò ń sọ yìí níbi tẹ́ ti lè rí mi lójúkorojú. Ìwọ tó wá tó wá jókòó sórí fóònù tó wá ló fẹ́ ká mọ́ra wa jù báyìí lọ. Èmi ti sọ̀nà tí o lè fi mọ̀ mí ìwọ ló ń fi ara pamọ́ ló fẹ́ kéèyàn mọ̀ ẹ́ o sì fẹ́ ká mọ́ra wa o fẹ́ kọ́rọ̀ máa dà wá pọ̀. Ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tó ṣe pé kì í ṣe ètò sílẹ̀ ń gbé torí ẹlòmíì wà ilẹ̀ Yíbò ló wà tí ó sì lè ráyè wá sí program tí à ń sọ yìí. Kódà kò lè ráyè à ń darapọ̀ mọ́ ẹgbẹ́ kó má dàbí pé à ń mọ àwọn èèyàn ní tipá láti wá mọ ẹgbẹ́ wa. Kì í ṣe dandan ni kó darapọ̀ mọ́ ẹgbẹ́ náà kọ́rọ̀ tó lè máa da èmi àti ẹ pọ̀. Ṣùgbọ́n ìwọ tó fẹ́ kọ́rọ̀ dà wá pọ̀ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp pé kí ni account number
ẹgbẹ́ wa. Nǹkan tẹ́ bá ní lágbára ẹ máa fi ránṣẹ́ sí ẹgbẹ́ náà kí yẹn lè connect wa papọ̀. Kì í ṣe pé ẹni tó ń sọ gbogbo ẹ̀ tó ò dá lóhùn tó wá pick WhatsApp number ẹ̀ tó wá message ẹ̀ pé ẹ jọ̀ọ́ kí lóògùn kinní kan. Ẹ rí pé wà yẹn gan kò pọ́nyàn lé. Ẹlòmíà hùwà bẹ́ẹ̀ àwa ni wọ́n dáhùn lóhùn dáadáa, ìjẹ́wọ́ náà hùwà dáadáa. So láti darapọ̀ mọ́ association náà nǹkan tó rọrùn ni. Kì í ṣe ẹgbẹ́ awo, kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, kì í ṣe ẹgbẹ́ oníjìbìtì, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹgbẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá ni láti lè máa gbé àṣà ìbílẹ̀ lárugẹ. Ẹlòmíì wà tó ṣe pé tó bá ti rí irú ẹgbẹ́ yìí níbi ọdún 3 sẹ́yìn ni kò ṣe ipò tó wà léni ni ò bá wà. Ọmọ ẹlòmíì tó ti kú tó bá yẹ pé ó mọ irú ẹgbẹ́ yìí tẹ́lẹ̀ ni ṣe bá ké gbàǹjarè síbẹ̀ pé ẹ dákun tí irú àrùn báyìí tó bá ń ṣọmọ kí lèèyàn lè lò sí. Ẹgbẹ́ tó dáa ni, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ní nǹkan tó máa kọ́ sọ fún wa nìyẹn, ṣé tó bá wọ ọbẹ̀ tán tó bá wọ ọbẹ̀ tán wà á dẹ̀ jáde. Kí wá ló lè nù yẹn? Tó bá wọ ọbẹ̀ tó bá rí pé n tá ń ṣe ń bẹ̀ kò bẹ́ sìn tiẹ̀ mu àbí kò bá ìwọ ọmọlúàbí mu lójú tiẹ̀, ìwọ náà jáde kúrò ń bẹ̀. Oríṣiríṣi èèyàn ló wà nínú ẹgbẹ́ wa. Àwọn ológun Nàìjíríà wọ́n wà nínú ẹgbẹ́ wa, agbófinró Nàìjíríà ó wà nínú ẹgbẹ́ wa. Kì í ṣe ẹgbẹ́ má jẹ́ a gbọ́. Ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá pátá ni ẹgbẹ́ náà. Kò ní kankan ṣe pẹ̀lẹ́sìn, wòlíì wà nínú wa, àfáà wà nínú wa, gbogbo oníṣègùn ìbílẹ̀ gbogbo èèyàn ló wà nínú wa. Ìdí ni pé kò sí ẹni tí kò nílò ìrànlọ́wọ́ ara wọn. Ẹlòmíì tiẹ̀ wà tó yẹ pé in tó nílò kì í ṣọ̀rọ̀ ògùn, àmọ̀ràn lásán ni. Àwọn iṣẹ́ kan ni mo wá fẹ́ fún wa lónìí, iṣẹ́ méjì ni. Iṣẹ́ náà mo ti ṣe fún ẹnìkan rí. Ẹni tí mo ṣe fún gbà tó rí kọ́sítọ́mà tán bò fúnra rẹ̀ ló pa fóònù nítorí pé iṣẹ́ supply ló ń ṣe. Bọ́n sì ṣe ń pè òun ò lówó tó fẹ́ fi supply àwọn ọjà náà. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá jẹ́ irọ́ ni kọ́lọ́run jẹ mí ń yà, ṣùgbọ́n tó bá yẹ pé òótọ́ ni mò ń sọ àlékún oore kọ́lọ́run ṣe fún mi. Méjì níṣẹ́ tí mo ṣe fún òǹtàn papọ̀ nígbà náà. Ẹ ká wá ọ̀pọ̀lọ́ gbígbẹ. Tá bá fẹ́ fi ọ̀pọ̀lọ́ yìí sínú ìsasùn, ẹ̀yìn ni kó fi lélẹ̀. Á wá mú odidi atare kan, á fi sí lẹ́gbẹ̀ẹ́. Tá bá ti fi sí lẹ́gbẹ̀ẹ́, ẹ jẹ́ ká wá ọṣẹ dúdú. Ọṣẹ dúdú gangan kì í ṣe ọṣẹ àgànyìn. Ọṣẹ dúdú kì í ṣe ọṣẹ white. Ọṣẹ dúdú ti Yorùbá gangan nítorí òun nǹkan tó lè kẹnu lòun, òun ò ní kẹ́míkà. Ọṣẹ dúdú ti Yorùbá á dà lé lórí, á wá dé. Tá bá ti dé, á jò, tá bá ti jò, á di powder. Á wá lọ powder yìí, á lọ kúnná, á dà sínú ìgò funfun, á wá da ṣìnáàpù lé lórí, á máa yọ mu láàárọ̀. Fún ẹ̀yin oníbèrè tó máa béèrè pé àwa tí kì í mu ṣìnáàpù ńkọ́, fílẹ̀ tó bá kì í mu ṣìnáàpù. Èmi ò kì í fúnyàn lógún pé ẹ lọ fi ntọ́ bá ní kẹ́ fi kinní kan lò, ẹ lọ fi kinní kan lò rárá. Àsọdùn ni ntọ́ bá ti ní ẹ lò ní ẹ lò, tí ò bá ti bá ìgbàgbọ́ ẹ mu àbí kò bá àlàáfíà ara ẹ mu, fílẹ̀ ni. Ìdánilẹ́kọ̀ọ́ ó wúlò ju oògùn lọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sá fún ìdánilẹ́kọ̀ọ́. Mo wọnú group kan ní 2018, ẹnìkan ní àfáà ni, ntọ́ bá ní kí ẹ fi ṣìnáàpù lò, ẹ fọsàn wẹ́wẹ́ lò. Ntọ́ bá fi ní ẹ fi ṣìnáàpù lò, ẹ fi 7up gbígbóná lò. Mo wá rẹ́rìn báyìí. Àwọn iṣẹ́ kan wà tán bá o tún gbọ́dọ̀ mu ṣìnáàpù yẹn gan lámùpara. O gbọ́dọ̀ mú lámùpara. Nínú àwọn gbólóhùn ẹ máa gbọ́ pé ìjọ́ tá bá mọtí lọ tí ń pa ni. Wọ́n máa ń fún àwọn ọmọ tán fi kọ̀ǹpútà ṣiṣẹ́. Iṣẹ́ wọn kan wà tán máa ń sábà lò tó máa ń jẹ́ tó yẹ pé tó bá tiẹ̀ fẹ́ browse gan òun gan ó gbọ́dọ̀ mutí yó. Tó bá mutí yó yẹn gbogbo ohun tó bá wá ń chat á máa bọ́ sóòótọ́. Èmi ò sọ̀rọ̀ ọmọ yahoo o, ṣùgbọ́n àwọn ọmọ tán máa ń fi kọ̀ǹpútà ṣiṣẹ́ tán ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òyìnbó òkèèrè òun ni mò ń sọ torí èmi kì í post ogun yahoo. Bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé á wá ẹyọ èso àwòròsó. Fún àǹfààní ẹni tí ò mọ àwòròsó, òun làwọn kan máa ń kó sínú nylon tán máa sọ pé Ghana seed. Àwòròsó náà ń kó bẹ́ẹ̀, irọ́ náà ń pa, kì í ṣe èso Ghana. Tá bá ti mú àwòròsó méje, kò bá jẹ́ obìnrin náà méje ni, ẹ ká gun papọ̀ mọ́ṣẹ́. Ó parí. Á wá kọ́ṣẹ́ yẹn, á kó sínú òkè. Á wá jo omi àgbọn, á jò sórí ẹ̀. Kì í ṣe pé a máa fomi àgbọn pò ó. Omi àgbọn máa wà lórí ọṣẹ yìí. Tá bá fẹ́ bu ọṣẹ yìí, á máa bù ní ìsàlẹ̀ omi àgbọn yìí. Á máa fi wẹ̀ láàárọ̀. Iṣẹ́ méjì òun ni mo ṣe fún òǹtàn. Ìrírí mi nípa iṣẹ́ yìí òun ni pé ẹni tí mo ṣe fún ní 2017, òǹtàn kódà bó dúró sí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù torí gbà tí kọ́ọ̀lù tó su tó pa fóònù,
ó wá lọ dúró sí ṣọ́ọ̀bù àwọn èèyàn pé àwọn iṣẹ́ tó ń pè mí fún mi ò rówó tí máa fi supply ẹ̀ o wọ́n dẹ̀ ń pè mí lọ́tún wọ́n ń pè mí lọ́sì ó wá lọ dúró sí ṣọ́ọ̀bù àwọn ẹnìkan ìgbà tó yá ó fura pé gbogbo ṣọ́ọ̀bù tóun dúró sí wọ́n ń tà níbẹ̀ ìgbà tó yá òun náà ó wá kó ó wá ń sọ fún wọn pé irọ́ mi ò lè wá dúró bí kẹ́ máa fi mí tajà kódà tán bá tajà tán wọ́n ń fún lówó oúnjẹ gbà tóun ò rówó tó máa fi supply so ìwọ tó wá ti mọ̀ pé olówó tó lè fi supply tó bá yẹ pé supplier ni ẹ́ àbí olówó láti lè fi rajà sígbà tó bá yẹ pé ẹni tó ń tajà ṣọ́ọ̀bù àbí tó ń kiri ni ẹ́ ìwọ náà gbìyànjú iṣẹ́ yìí ara àwọn agbára ilẹ̀ Yorùbá tó máa ń lò láyé àtijọ́ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wọ́n kàn bá Dr. Lekan Salami kàn máa bá sọ̀rọ̀ kàn máa béèrè béèrè nǹkan tí ò yé wọn kódà ó wù ẹlòmíì pé kí Dr. Lekan Salami kó máa bá wọn ṣiṣẹ́ kó máa ṣiṣẹ́ fún wọn àyè àwọn kinní yìí wà àwa la kì í tọ̀ bóyá jẹ́ ká tọ̀ ẹlòmíì wà ó fẹ́ kẹ́ ṣiṣẹ́ fún òun ni o ipe iṣẹ́ báyìí o ó fẹ́ kẹ́ bá mi ṣe our message ó lè jẹ́ 1 hour gan ló máa kọ́kọ́ fi kí ẹ hello tó bá ṣe hi ẹ káàsán láàrin 5 hours ó tún lè má sọ nǹkan mọ́ tó bá máa sọ̀rọ̀ náà ẹ jọ̀ọ́ téèyàn bá ń tajà tí ò tọ́jú òyà kí ló lè lò ẹ dákun ṣẹ́ni tó fẹ́ kàn ṣiṣẹ́ fún òun yẹn ní tó wà lẹ́mìí ẹ̀ ni pé ẹ bá mi ṣiṣẹ́ kọjá máa yá ṣùgbọ́n bó bá yẹ sọ̀rọ̀ láyé máa gbé ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀ ń tọ́jú òyà kí ló lè máa lò ìyẹn lèmi náà yẹn máa ń sọ fún wọn pé ẹ lọ sáàṣì fún àwọn oògùn tajà tí mo ti sọ béèyàn ṣe máa ń sọ̀rọ̀ ni pé ẹ jọ̀ọ́ o mo ń wo program yín o nǹkan o mo fẹ́ kẹ́ bá mi ṣiṣẹ́ ìtajà simple á sì béèrè ibo lẹ́wà tá máa fi ránṣẹ́ sí nǹkan kan àṣọ ṣùgbọ́n ó ní ẹ tọ́jà òyà ẹjọ́ kan kí ló lè lò ṣé babaláwo ni wọ́n tó ń wà tó lè lò àpolówó ẹgbẹ́ ò darapọ̀ mọ́ ó wá ń béèrè pé kí lẹ́ni tí kinní kan ṣe kí ló lè lò ṣé bá a sọ fún ẹ pé n tó ń ṣe inú ẹgbẹ́ yẹn nìyẹn ẹgbẹ́ ATC ìṣòro tó bá ní sọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dá ìrànlọ́wọ́ jọ ni tó bá lọ ní jẹ̀dí ló ń dà ẹ́ láàmú ó ti lògùn kò lọ jẹ̀dí táwọn èèyàn gbọ́ báyìí èèyàn bíi 10 lè fún ẹ lógún jẹ̀dí ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe pé àwọn oògùn tó confam ni ìwọ tó bá fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ náà kò sí problem ìwọ tí ò bá wá darapọ̀ mẹ́gbẹ́ náà kò sí wàhálà ṣáà gbìyànjú kò ti jẹ́ kọ̀rọ̀ máa dà wá pọ̀ kó tó di pé wàá máa béèrè tó bá pè béèrè ni wọ́n fẹ́ bá wá kọ́kọ́ jẹ́ kan lára àwọn tó ń appreciate effort ẹgbẹ́ wa gbogbo ìgbà ni máa ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n dá mi lò ẹlòmíì àti ẹ̀kan gbọ́ fídíò ẹyọ kan péré lásán akọ̀mù nọ́mbà mi bẹ́ẹ̀ ni hello mo gbọ́ fídíò yín kan ẹ jọ̀ọ́ iṣẹ́ tẹ́ sọ yẹn iṣẹ́ mélòó ló mọ̀ tí mo sọ èmi tí mo ti post fídíò tó 800 lọ́wọ́ iṣẹ́ tẹ́ sọ yẹn ṣé ṣọ́ máa jó ni àbọ̀ máa lọ ẹ̀yin náà wò ṣé gbà tí wọ́n gbọ́ ṣé ohun tó gbọ́ fídíò náà wọ́n sọ bóyá máa jó ni àbọ̀ máa lọ kò ṣàṣeṣe kí èèyàn sọ ọ̀rọ̀ kó má sọ bóyá máa jó àbọ̀ máa lọ ọlọ́run ní sọ wádìí ọ̀tá ara wa ẹ gbìyànjú kẹ́ understand èèyàn tí Dr. Lekan Salami jẹ́ kódà bí èèyàn bá tẹ̀lé àwọn nǹkan tí mo ń sọ yẹn ẹni a máa rí mi shit torí ibẹ̀ ni agbára tèmi wà ó lè wu ọmọlúàbí sí mi kí n wá hùwà burúkú sí ẹ láéláé ṣùgbọ́n o ò mú ọmọlúàbí ìwọ ń hùwà bí ìgbà tó pé òpònú lè mi wọ̀ wá ń retí kan máa dá ẹ lóhùn gẹ́gẹ́ bí ọmọlúàbí ẹ dákun ẹ̀yin tọ́rọ̀ yẹn bá ẹ má bínú ẹnu ọmọdé mo fi sọ ẹ bá mi fi tàgbàlagbà gbọ́ kẹ́ ṣàtúnṣe.